ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ mí sí Rukayat Oríyọmí lóòótọ́, bet orúkọ tí ìyá mi bàbá mi tí wọ́n jókòó sọ mí òun ni Elizabeth Adéṣẹ́gun Adégbìtẹ́ tí mò ń jẹ́. Mo torí Islam ni mo fi wọ inú Islam tí mi jẹ́ ti bàbá mi, kò láìkẹ̀ rárá pé mo yẹ ṣe lè di Islam. Ṣùgbọ́n látìgbà tí mo ti wọ inú Islam, mo dúpẹ́ nínú oore tọ́lọ́run ọba àlékè ọlá ṣe fún mi. Bí mi ti ẹ̀kọ́ lébẹ̀ náà, bí mi ìralẹ̀, bí mi ní mọ́tò, tí mi tí ì rí ájì lọ, ṣùgbọ́n mo ṣì ń dúpẹ́ gbogbo oore tó sì ń ṣe fún mi nítorí ayé ọpẹ́ yọ fún mi náà ni. Mo wá gbà ládùúrà fẹ́yìn náà lẹ́ẹ̀kan sí i, àti jẹ àti mu gbogbo yín ò ní nira. Ẹ ràn mí lọ́wọ́ ni, má ti jẹ àti mu ní nira fún mi. Dádì, mọ́mì mi, brọ́dà mi, sísítà mi, Ọlọ́run ọba àlékè ọlá túbọ̀ bá mi ràn yín lọ́wọ́, á túbọ̀ jẹ ẹ̀gùn lẹ́mìí. Wàhálà ìdààmú ayé afọ́jú pọ̀ o, ó pọ̀ gidi. Ṣọ́jọ́ tí ó bá sówó lọ́wọ́ mi ni kí n sọ, tọmọ mi máa fi lọ skul, máa ṣẹ̀ máa sáré gbowó fún mi. Bí mi bá lè rọ́nu, ṣọmọ lè rọ́nu ni. Ìgbà mi a máa ṣe láìsàtánú ẹ̀ ká ṣàtìyó náà ni. Ìgbà mi kò tiẹ̀ sí kọ̀ọ̀kọ́. Ìgbà mi àbá tún lọ gba àwọn gàrí náà, agbára káká la máa rówó san. Ó ti ẹ̀ di ohun tí wọ́n tẹ̀ ní mi bọ́ lọ tí ẹ mu gàrí mọ́ rárá. Àìjẹ́ bẹ́ẹ̀, mo fẹ́ para mi dànù nìyẹn tí mo bá mu gàrí àbí ẹ̀bà ní jíjẹ. Mo ti mú, ó ti sú mi, ó ti di ọ́sà ńlá sí mi nínú. Kò jọ wàhálà, kò jọ fìtínà ni mo fi ń gbélé ayé. Mo gbà ládùúrà fẹ́yìn náà nígbàyé fìtínà, ayé ìrọ̀rùn lẹ́gbẹ̀ẹ́ lágbára ògo Ọlọ́run. Mo ń fi àǹfààní ńláńlá yìí, mo tún fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin aláàánú mi. Aláàánú ẹ̀yin náà ò ní rí yín sálọ, aláàánú yín ò ní rí yín méré. Ọlọ́run ojú orí yín ṣe yín lóore ni. Orí gúúsù, àríwá, ìlà oòrùn, ìwọ̀ Ọlọ́run á bá mi ṣe fún yín. Lọ́lá láìláìláìlá Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ̀yin àṣebàjẹ́, ẹ ò ní gbẹ̀yìn, ẹ ò ní gbà yìí. Ẹ jáwọ́ lápò tí ọ̀yẹ̀ gbomi lákaná. Ṣẹ́ni tẹ gbójú lọ́wọ́ rẹ̀ tẹ bàláyé jẹ́ sóhun ló máa ṣàdúrà fún yín. Òun ni ó lè ṣàdúrà fún yín lópin ìgbà tẹ́ ti sọ sínú òkun ayé. Ẹ̀yin náà ẹ rántí àtúbọ̀tán, ẹ rántí àti sùn, ẹ rántí pé ọjọ́ kan ṣoṣo ọ̀dá ò dá. Mọ́mì mi, dádì mi mọ̀ pé iṣẹ́ la fọ́jú ṣe nínú ayé ẹ̀. Ó kéré lóòótọ́ bí mo ṣe ń wò pé màá sì máa gbìyànjú ẹ̀. Dádì, mọ́mì mi, ó kọjá ìgbìyànjú mi báyìí o. Ó kọjá òye ọgbọ́n orí mi, dádì, mọ́mì mi. Mi ìgbádùn like 1 month. Ó ṣe mí bèyí pé máa kú dànù ni. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àlékè ọlá Allah, ọba tí ò jẹ́ pín tún dẹni àgbégbìn. Mo gbìyànjú lórí orí yìí lọ́pọ̀lọpọ̀ gan. Mo lọ sí lùtù tí wọ́n ní kí n lọ. Dádì, mọ́mì mi, mo para tó 5 days. Kódà wọ́n kàn ń gbá mi síbí sanwó eléyìí ṣe gbá sọ̀hún. Àṣé wọ́n gbórí mi sí ibi machine, wọ́n ṣe gbogbo ẹ̀, wọ́n fẹjú mi, wọ́n fẹ́ mú mi. Mo ò rí nǹkan kan ṣe sí mọ́, wọ́n lójú náà ti bàjẹ́ ni, pé kò sí solution rí ní. Dádì, mọ́mì mi, ojú mi ti bàjẹ́ pátápátá, kò dàbí tèèyàn mọ́. Mo gba kámú, mo gba kádàrá, mo kúrò ní lùtù lọ́jọ́ náà. Níbẹ̀ náà ni mo tún rárìn káàkiri tí mò ń ronú ayé mi pé báwo ni ó ṣe dára. Mi mọ̀ pé kò ń ṣe kékeré ni afọ́jú ń gbé nínú ayé. Kò rọrùn rárá. Ó lera fáfọ́jú láti gbélé ayé ẹ̀ tó ń ṣe kékeré àtọ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ohunkóhun tẹ bá ní ẹ fi ṣàánú mi ni, torí Ọlọ́run, torí Ànábì Muhammadu. Wàhálà yìí pọ̀ fún mi, ẹ̀mí mi pin lọ. Ńṣe lórí yìí ó ń gbé mi ṣubú. Ó máa ṣe mí bèyí pé mo mu ògógóró ni láì dẹ̀ mọ̀ nǹkan kan. Dádì, mọ́mì mi, kò easy. Ọdún kẹjọ ni mò ń ba yìí láì tí ní nǹkan kan nínú ayé. Mo gbà ládùúrà fẹ́yìn náà, ẹ mà ní dààmú tọmọtọmọ. Ẹ mà ní dátọrọ jẹ, ẹ mà ní ṣàlẹ̀ jẹ. Ẹ ràn mí lọ́wọ́ ni, ẹ ṣàánú mi. Bàbá Vanguard náà, mo dúpẹ́ lọ́wọ́ bàbá Vanguard tó ń gbà tó ní. Bàbá yẹn gbìyànjú.
like 5 hours 4 hours 30 minutes. Bàbá yẹn náà gbé mi lọ sí hospital kan, bóyá ṣáìdì Òṣòdì yẹn ló wà, mi mọ̀. A ṣá lọ díẹ̀, ó jìnnà níwọ̀nba. Wọ́n ṣàyẹ̀wò títí bàbá yẹn dúró pé bí ò bá ṣe ní ilẹ̀ yìí, àwọn ò gbé mi lọ sókè òkun láti lọ ṣojú náà. Wọ́n ní ká má waste owó pé kò ṣeé ṣe. Dádì mọ́mì mi ó ti sú mi, ẹ ràn mí lọ́wọ́, ẹ ṣàánú mi. Mo gbìyànjú lérí ojú ẹ̀mí mi pin lọ, ẹ ṣàánú mi, ẹ ràn mí lọ́wọ́ ni. Wàhálà yìí pọ̀ jù fẹ́mi nìkan, ẹ ṣàánú mi. Ẹni tí kékeré fọ́ lójú náà ayé, ẹ ṣàánú mi ni. Ìwọlá Ànábì mọ́ mi lára, ìwọlá Mẹ́kà Mẹ́dínà, ẹ ṣàánú mi. Ẹ̀wọ̀ ti sú mi, ẹ̀mí mi ń pin lọ. Ó ti sú mi, tìrònú ni mo fi ń rìn. Mo lè láǹdì hospital lóṣù yìí, wọ́n ní ẹ̀jẹ̀ mi ló lọlẹ̀, ń ronú ni, ṣé kò tó máa rò ni. Àgbàlagbà ó fọ́ lójú, ó ṣe fèrè máa ọmọ kékeré mi. Ṣàánú mi lẹ́yìn ọmọ Nàìjíríà ní dàrú. Tí yóò ní dàrú kò ní bàjẹ́ fún yín. Ẹ ní fòró lórí ọmọ, ẹ ṣàánú mi, ràn mí lọ́wọ́ ni. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà nílé lóko lódò. Mo kí Fásilé Mákindé náà kú gbìyànjú mi. Ọlọ́run á bá mi ràn yín lọ́wọ́ gbogbo. Iṣẹ́ yín ò ní di iṣẹ́ ìbànújẹ́ mọ́ yín lọ́wọ́ lágbára ògo Ọlọ́run. Ibi gbogbo yín tí mo wò tẹ́ fi ràn mí lọ́wọ́ ni ò ní tán bẹ́ẹ̀. Ẹ̀yin náà ò ní jẹjẹkújẹ, ẹ ní wáyé ìdààmú, ẹ ní wáyé asán, ẹ ràn mí lọ́wọ́ ni, ẹ ṣàánú mi. Mo kí yín lọ́pọ̀lọpọ̀ bí ẹ tí mo wò fi ṣàánú mi kò ní tán bẹ́ẹ̀. Má jẹ́ ìdààmú nínú ayé, ràn mí lọ́wọ́ ni, ẹ ṣàánú mi. Wàhálà yìí pọ̀ jẹ́ mímí lọ. Ìwọlá ńlá ọmọ mi lára, ẹ ràn mí lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà. Ẹ ṣàánú mi ni. Má jẹ́ bí ó pa mí, má jẹ́ rìn òwò tọmọtọmọ. Ọlọ́run á bá mi dáṣọ àṣírí bẹ́ẹ̀ yẹn náà. Ẹ ní wáyé bí ejò tó kọjá lórí àpáta tí ò ní ìtumọ̀. Àwọn arínà gbogbo ológo jẹ́ tí wọn fẹ́ jẹ́ orógo lò. Ẹ ṣàánú mi, ẹ gbà mí lọ́wọ́ wọn lọ. Ìwọlá Ànábì mọ́ mi lára. Ògo àwọn náà wọn ò jẹ́ rí lò. Wọ́n kàn lè pẹ̀lú mi lásán ni. Ẹ ṣàánú mi. Ìwọlá Ànábì mọ́ mi lára. Ìwọ ẹrú tí kúnlé àbíamọ mọ́ mi lára. Mo gbà ládùúrà fẹ́ iná ìṣẹ̀dá yín ò ní gbàbọ̀dé. Ẹ ràn mí lọ́wọ́ ni, ẹ ṣàánú mi. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ni, ẹ ràn mí lọ́wọ́. Ìnira yìí pọ̀ fún mi. Wàhálà yìí pọ̀ fún mi. Fìtínà yìí pọ̀ fún mi nínú ayé. Ẹ ṣàánú mi ni. Ẹ ṣàánú mi. Níbo ni kí n ti bẹ̀rẹ̀? Láti bí ọdún kẹjọ báyìí, níbo ni kí n ti bẹ̀rẹ̀ mú, níbo ni kí n ti bẹ̀rẹ̀ sáàtẹ̀, níbo ni kí n ti bẹ̀rẹ̀ gbé. Ẹ ṣàánú mi ni. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ̀ ní fara sínú kù. Ọlọ́run ó jẹ́ ṣàmọ̀ ẹ̀yin ní oṣooju. Ẹ ràn mí lọ́wọ́, ẹ ṣàánú mi. Ẹni tó bá fún mi jíjẹ lénìí, ṣé òun náà ló tún máa gbé wá lọ́la ni? Mo gbà ládùúrà fẹ́ inú ibi ò ní pa yín. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Ẹ ní fòró lágbára ògo.